gbogbo wa pé àkóso àkókò yìí o, ìfaradà ní sáà àkókò tá a wà yìí. Mo dẹ̀ gbàládùra fún wa wípé Ọlọ́run tó bá wa rìn ní sáà àti àkókò yìí kò ní fi orí kankan àti ọkàn kankan wa sílẹ̀. Èyí tí ń ṣe ọjọ́ 11 nínú ìrìn àjò yìí, ọ̀rọ̀ tí wọ́n ní ká bá fi bára wa sọ̀rọ̀ òun ni irọ́, òfófó tàbí ẹ̀rí èké. Lẹ́sìn wa wọ́n mú ní àti inú ìwé òwe orí 6 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 16 títí dé ẹsẹ̀ 19 tí ó kà báyìí wípé ohun 6 ni Olúwa kórìíra nítòótọ́, 7 ni ó ń ṣe ìríra fún ọkàn rẹ̀: ojú ìgbéraga, ètè èké àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, àyà tí ń hùmọ̀ búburú, ẹsẹ̀ tí ó yára ní eré sísá sí ìwà ìkà, ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin. Ìgbà tí mo tiẹ̀ wo àwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí, kò tiẹ̀ sí kankan tó tiẹ̀ bọ́ ọmọlúàbí tó yẹ kó tiẹ̀ bá lọ́wọ́ ọmọlúàbí rárá. Kí nìyàn máa parọ́, kí nìyàn máa ṣe èké. Ẹ̀gbọ́n ohun tó rọ̀ yẹn sọ ni, ó ní ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin rẹ̀. Nígbà tó bá lọ parọ́ tó fi dájà lẹ̀ láàrin àwọn èèyàn, ohun tí ò rí bẹ́ẹ̀, ǹjẹ́ ó yẹ kó tiẹ̀ jẹ́ pé ọmọ Ọlọ́run náà máa bá nírú ipò bẹ́ẹ̀ yẹn? Kò yẹ. Àwọn ohun tá a sọ yìí, irun tó ń da lérú ni, ohun tó ń gbẹ̀mí ènìyàn ni. Tàbádẹ̀ lọ wo nínú òfin 10, ó ní a kò gbọdọ̀ pànìyàn, a kò gbọdọ̀ ṣèké, kò sọmọlúàbí kan. ẹ jẹ́ ká pọ̀rọ̀ gbàgbọ́ tì, ẹ jẹ́ ká kọ̀ fi inú ká pààrọ̀ pé à ń lọ sí chọ́ọ̀chì àbí nǹkan kan, kó tiẹ̀ jẹ́nu iṣẹ́ lèèyàn wà, ṣó dá kéèyàn máa parọ́. Bí irú ibi iṣẹ́ ti tèmi nísìnyìí, nígbà tí mo bá parọ́ ní fún pé patient yìí o, bákan ni vital sign ẹ ṣe rí o, èmi mo ti dìrẹ́ẹ̀lì so many people, mo ti dìrẹ́ẹ̀lì doctor tó fẹ́ treat ẹ̀, mo ti dìrẹ́ẹ̀lì àwọn family ẹ̀ tó máa fọkàn sí pé wọ́n kú ti sọ pé pé ẹni yìí ó ti ń gbádùn, àmọ́ irọ́ ni mo pa lórí pé kí ni, lórí owó. Ká má gbàgbé pé ohun ayé máa báyé lọ. Ẹni tó bá ń parọ́ kò ń jẹ́ kéèyàn nítẹ̀síwájú, ó máa ń bá ìrìn àjò àwọn ènìyàn jẹ́ ni, ó máa ń dàjọrú ni, ó ń dalérú ni. Ẹlòmíì wà tó jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ èyí tí ò kàn, èyí tí wọn ò fi lọ nítorí pé kọ́ lè mọ̀ pé òun náà sọ̀rọ̀, tó bá ti sọ báyìí ó ti dúró, òun náà ti ní nǹkan tó máa fi back ẹ̀ up kọ́rọ̀ yẹn lè tóbi. Gbogbo irú àwọn ọ̀wà báyìí kò dáa. Mo mọ̀ pé nínú nẹ́ẹ̀tì yìí ọ̀pọ̀ nínú wa la máa ń para mọ́ fún 40 ọjọ́ yẹn àti 40 òru, èyí tó tẹ̀lé ńkọ́. Nídìí èyí, mo bẹ̀ wá, mo rọ̀ wá, ẹ jẹ́ ká ní ẹ̀mí tí ń sọ òtítọ́, ẹ̀mí tí ń hùwà ire, ẹ̀mí tí ń ṣe rere, tó ń ro èrò ire kan ọmọlàkejì rẹ̀. Lágbára Ọlọ́run alààyè, nísìnyí àti ní ayé tó ń bọ̀, a ò ní fàyè wa bọ̀rún jẹ́. Ọ̀run á túbọ̀ máa dúró tì wá, lórúkọ Ọlọ́run ti Bàbá, lórúkọ Ọlọ́run ti Ọmọ, lórúkọ Ọlọ́run ti Ẹ̀mí Mímọ́, lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.
Jésù lọ́jọ́ àánú yìí, kí àkókò tó kọjá. Olódùmarè àti Ọlọ́run ayérayé, ẹni tí kò kórìíra ohunkóhun tí ó dá, tí ó sì ń dárí ẹ̀ṣẹ̀ jì gbogbo àwọn tí ó ronúpìwàdà. Dá ọkàn títún sínú wa, kí o sì fúnni ní ìròbìnújẹ́ ọkàn, kí àwa tí ń pohùn réré ẹkún ẹ̀ṣẹ̀ wa bí ó ti yẹ, tí a sì ń jẹ́wọ́ òṣì wa, kí a lè ní ìmúkúrò ẹ̀ṣẹ̀ àti ìdáríjì tí ó pé lọ́wọ́ rẹ. Ọlọ́run àánú gbogbo, nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Olúwa, ẹni tí ó gbààwẹ̀ nítorí wa ní 40 ọ̀sán àti 40 òru, fún wa ní oore ọ̀fẹ́ láti gba irú àwẹ̀ bẹ́ẹ̀, kí a lè máa tẹ eré ara wa ba fún ẹ̀mí àti títí láé, kí àwa kí ó lè máa mú èrè tí ìwọ ti fi sí wa nínú ṣẹ ní òdodo àti ní òtítọ́ ìwà mímọ́, fún ọlá òun ògo rẹ, ẹni tí ó wà tí ó sì ń jọba pẹ̀lú Baba àti ẹ̀mí mímọ́, Ọlọ́run kan, ayé àìnípẹ̀kun. Àmín. Olúwa, àwa ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ, fi àánú gbọ́ àdúrà wa, kí o sì dá gbogbo àwọn tí ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún ọ sí, àti àwọn tí ọkàn wọn fi sùn nítorí ẹ̀ṣẹ̀, kí a lè dáríjì wọ́n nínú àánú rẹ, nítorí Kristi Olúwa wa. Àmín. Ọlọ́run Olódùmarè, Baba aláàánú, ẹni tí ó ní ìyọ́nú sí gbogbo ènìyàn, tí kò sì kórìíra ohunkóhun tí ó ti dá, tí kò sì fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n kí kúkú yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ kí ó sì yè. Ṣàánú kí o sì dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, tẹ́wọ́ gbà wá kí o sì tù wá nínú, àwa tí ó kún fún ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀. Tìrẹ ni láti máa ṣàánú nígbà gbogbo, tìrẹ nìkan ni láti máa dárí ẹ̀ṣẹ̀ jì ni. Nítorí náà, Olúwa rere, dá wa sí, dá àwa ènìyàn rẹ sí, tí ìwọ ti rà padà. Má ṣe bá ọmọ ọ̀dọ̀ rẹ ṣe ẹjọ́, àwa erùpẹ̀ lásán àti òtòṣì ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n dárí ìbínú rẹ kúrò lọ́dọ̀ àwa tí ó ń fi tinútinú jẹ́wọ́ òṣì wa, tí a sì ń ronúpìwàdà ẹ̀ṣẹ̀ wa tọkàntọkàn, kí o sì yára láti ràn wá lọ́wọ́ ní ayé yìí, kí a lè bá ọ gbé títí ní ayé tí ń bọ̀, nípasẹ̀ Jésù Kristi Olúwa wa.
àmín. Ẹ máa wí tẹ̀lé wa. Yíwa padà Olúwa, bẹ́ẹ̀ ni àwa ó sì yí padà. Fi ojú rere rẹ wò wá Olúwa, fi ojú rere rẹ wò àwa ènìyàn rẹ tí ń fi ẹkún àti ààwẹ̀ àti àdúrà yí padà sí ọ, nítorí Ọlọ́run aláàánú ni ọ́. O kún fún ìyọ́nú àti ìpamọ́ra. O dá wa sí nígbà tí ó tọ́ fún wa láti jìyà, àti nínú ìbínú rẹ o rántí àánú. Dá àwọn ènìyàn rẹ sí Olúwa rere, dá wa sí. Má ṣe jẹ́ kí ẹni ìní rẹ dààmú. Gbọ́ tiwa Olúwa, nítorí àánú rẹ tóbi, kí o sì wò wá gẹ́gẹ́ bí ọ̀pọ̀ àánú rẹ, nítorí ìjòyè àti ẹ̀bẹ̀ ọmọ rẹ olùbùkún Jésù Kristi Olúwa wa. Àmín. Gbàdúrà ẹ̀dùn ọkàn rẹ. Wí ní kẹ́lẹ́kẹ́lẹ́ fún ọba tí ó san fún ọ ní gbangba. Gbàdúrà sí ọba tó ní kó yẹ ẹnu rẹ gbòòrò, òun yóò sì kún. Jésù Kristi Olúwa wa. Àmín. Olúwa, fiyèsí àwọn ènìyàn rẹ tí wọ́n wólẹ̀ níwájú rẹ, àti àwọn tí ogbó, àìsàn tàbí àìlera kò jẹ́ kí wọ́n lè bá wa pé. Máa bójútó àwọn ọmọ ọwọ́, máa ṣe amọ̀nà àwọn ọ̀dọ́, máa ṣe òpó fún àwọn arúgbó, máa kí àwọn tí ẹ̀rù ń bà láyà. Ṣá àwọn ọ̀dọ́ tí ó túká kiri jọ, kí o sì mú àwọn tó ṣáko padà sínú agbo rẹ. Jẹ́ kí ojú rẹ kí ó máa bá àwọn tí ó rìn lójú omi lọ. Dáàbò bo àwọn opó, ṣe asà fún àwọn ọmọ aláìní baba. Dá àwọn tí a mú ní ìgbèkùn sílẹ̀, ṣe ìwòsàn àwọn aláìsàn. Ràn gbogbo àwọn tí ó wà nínú ìpọ́njú, àìní tàbí wàhálà lọ́wọ́. Rántí gbogbo àwọn tí ó ń fẹ́ wa fún rere, àti àwọn tí ó kórìíra wa pẹ̀lú, àti àwọn tí ó fẹ́ ká gbàdúrà fún wọn bí a kò tilẹ̀ ṣe aláìyẹ, àti àwọn tí a sì gbàgbé. Olúwa, má ṣàìrántí wọn, nítorí ìwọ ni olùrànlọ́wọ́ àwọn aláìní, olùgbàlà àwọn tí ó sọnù, ààbò fún àwọn aṣáko, àti oníṣègùn fún àwọn aláìsàn. Ìwọ tí ó mọ àìní olúkúlùkù ènìyàn, tí o sì ń gbọ́ àdúrà wọn. Má ṣàìfi fún olúkúlùkù gẹ́gẹ́ bí ìṣe ohun ìfẹ́ àánú rẹ àti ìfẹ́ rẹ àìlópin, nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí oore ọ̀fẹ́ Ọlọ́run ti Baba, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti àwọn ènìyàn mímọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá wa gbé, kí ó ṣojú rẹ̀ kó mọ́lẹ̀ sí wa lára, kí àlàáfíà Ọlọ́run tó tayọ èrò gbogbo kó pa wá láyọ̀ àti ọkàn mọ́ láti òní lọ àti títí láéláé. Àmín, àmín, àmín. Hallelujah, hallelujah, hallelujah. Ìyè, ìyè, ìyè. Hosanna, Hosanna, Hosanna.